nítorí àwọn agbébọn-jà tó ń fi ìjọba ìbílẹ̀ Ẹdù àti Patigi ìpínlẹ̀ Kwara lògbòlògbò, àwọn olùgbé ẹkùn náà nàka àbùkù sáwọn aṣojú-ṣòfin wọn ní ọwọ́ wọn kò mọ́ látàrí bí àwọn agbébọn ṣe ń fẹ̀mí àwọn ènìyàn ṣòfò tí wọ́n rẹ́ wọn dànù bíi ilá níjọba ìbílẹ̀ Ẹdù àti Patigi. Àwọn ará ìlú ẹkùn náà wọ́n ti sọ̀rọ̀ wọ́n bẹnu àtẹ́ lu àwọn ọmọ aṣòfin tó ń ṣojú wọn nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí Àtótó Arére ṣe gbọ́, àwọn oníròyìn ni wọ́n lọ ṣe ìwádìí lẹ́nu àwọn ará ìlú ní ẹkùn náà, ìyẹn níjọba ìbílẹ̀ Ẹdù àti Patigi, láti mọ̀ kí ni ìwòye tí wọ́n ní lórí ìpèníjà ètò ààbò tó ń ṣẹlẹ̀ yìí. Oníkálùkù láwọn ẹkùn ìdìbò yìí ni wọ́n sì sọ̀rọ̀ tí wọ́n bẹnu àtẹ́ lu àwọn aṣojú eléyìí tó ń ṣojú ẹkùn wọn tí wọ́n ní àwọn dìbò yàn láti ṣojú àwọn nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara. Nínú wọn ni wọ́n ti mẹ́nuba Honorable Gideon Shaba èyí tó ń ṣojú ìjọba ìbílẹ̀ Ẹdù àti Honorable Muhammed Kala Musa CNA tó ń ṣojú Patigi. Àwọn ènìyàn ìlú wọ̀nyí ṣàfihàn ẹ̀dùn ọkàn lọ́pọ̀lọpọ̀ lórí ẹ̀sùn ìjánikulẹ̀ èyí tí wọ́n fi kan àwọn aṣojú wọ̀nyí. Bákan náà ni wọ́n faraya lórí ìwà àìbìkítà, àìkánikún àti àìkọbiarasíni tí àwọn aṣojú ọ̀hún tí wọ́n kọ̀ sí ìṣẹ̀lẹ̀ ìpani nípakúpa àti ìjínigbé náà tí wọ́n ní ńṣe ló ń fojoojúmọ́ le koko sí i tí ó sì ti tó àsìkò báyìí àwọn ọmọ aṣòfin yìí wá ojútùú sí. Wọ́n ní wípé ìṣẹ̀lẹ̀ náà ti di ẹ̀rù jẹ̀jẹ̀ nínú ìlú ọ̀hún tí àwọn ènìyàn sì ti sá kúrò nílé tán láti bí oṣù díẹ̀ báyìí. Àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ Ẹdù àti Patigi wọn ò lè sùn kí wọ́n di ojú méjèèjì tí wọ́n sì ń gbé pẹ̀lú ìpayà látàrí àìsí ètò ààbò eléyìí tí ó ń peléke sí i látàrí bí àwọn jàǹdùkú agbébọn ṣe ń ṣàkọlù sí wọn nílé àti lóko tí wọ́n sì ń dẹ̀mí àwọn ará ìlú lógbodò. Èyí ló ti wá sọ àwọn ènìyàn nínú ìlú ọ̀hún, ó ti sọ ìlú náà di rúdurùdu tóun ti bí gbogbo àwọn ènìyàn lọ́kan òjọ̀kan bí wọ́n ti ṣe di gbádàgbọ̀n kúrò nínú ìlú náà tó ń ti gbogbo eléyìí. Àwọn ará ìlú náà ni wọ́n sọ wípé kò sí ìgbésẹ̀ kan pàtó èyí táwọn aṣojú ẹkùn náà ṣe. Wọ́n ní ṣe ni wọ́n pẹ̀kẹ́ diwọ́ tí wọ́n wọ àwọn níran. Wọ́n ní pẹ̀lú ìbànújẹ́ ọkàn ni àwọn fi ń ké pe àwọn aṣojú méjèèjì yìí, Honorable Shaba Isa Gideon àti Honorable Muhammed Isa Kalam, láti mú ọ̀rọ̀ ààbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn kí wọ́n mú ní ọ̀kúnkúndùn dípò ọ̀rọ̀ òṣèlú eléyìí tí wọ́n gbajúmọ̀. Bákan náà nínú ọ̀rọ̀ tiẹ̀, àwọn ọ̀dọ́ láwọn ìlú náà wọ́n máa sọ̀rọ̀ wọ́n fi ọ̀rọ̀ síta. Wọ́n ní àwọn rí gbọ́ wípé bí ọ̀rọ̀ òṣèlú yóò ṣe di èrèjẹ fún àwọn aṣojú wọ̀nyí òun ni wọ́n ń lé kiri tí àwọn sì rí èyí bí ìyapa àdéhùn àti ìwà ọ̀dàlẹ̀ pátápátá, nítorí wípé èyí kìí ṣe ìlérí tí wọ́n bá ará ìlú ṣe lásìkò tí wọ́n ń wá ipò náà. Wàyí lára ohun tí àwọn oníròyìn rí gbàjọ ni wípé ohun tí àwọn ará ìlú fẹ́ òun ni bí ìpani nípakúpa àti ìjínigbé ṣe máa dópin, ṣíṣe àkọlé kan lórí bí àwọn tó ti fi ìlú sílẹ̀ yóò ṣe padà àti bí ìjọba yóò ṣe ràn wọ́n lọ́wọ́, bí àwọn ọmọ aṣojú-ṣòfin yóò ṣe gbé ohùn sókè rárá láti jà fún àwọn ènìyàn ẹkùn méjèèjì nílé ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ Kwara. Ẹ̀wẹ̀, àwọn ará ìlú wọ́n wá rán àwọn aṣojú wọ̀nyí létí wípé ohun tí wọ́n bá ṣe lónìí ìtàn ni yóò dàbò dọ̀la ìtàn tí wọ́n bá sì kọ sílẹ̀ ní rere ni tàbí ìdàkejì, wọ́n pé òun náà ni àwọn ènìyàn yóò máa sọ nípa wọn.